pé èrò ọ̀tá ni pé kí n kú ní July 4. Kódà àwọn ọmọ Yorùbá ń bẹ nú ẹ̀ pé kí n kú. Ẹ farabalẹ̀ ẹ máa bá wa wo fídíò yìí bí ayẹyẹ náà ṣe lọ. Ẹ ṣé o, ó dìgbà. Èmi mo gbẹ̀yìn ìyá mi. Ìyẹn tọ́pẹ́. Torí pé ogun tí ó kọjá lọ, ọjọ́ ẹ̀mí wa lọ, Ọlọ́run ló yọ wá. Ọlọ́run lọ́jọ́ yọ gbogbo wa, lórí àjọ jà ní. Pàápàá jùlọ èmi, Ọlọ́run ló yọ mí. Èmi ilé ọ̀hún la wà ilé ni. Mọ́ mi. Oko oríire. Oko oríire. Oko oríire. Ọlọ́run ni ó kó mi yọ. Torí pé èrò ọ̀tá ni pé kí n kú ní July 4. Kódà àwọn ọmọ Yorùbá ń bẹ nú ẹ̀ pé kí n kú. Ṣùgbọ́n Ọlọ́run fira ẹ̀ hàn ní pé ẹ̀yin ènìyàn lẹ́yìn. Èmi lọ́lọ́run. Gbogbo ogun tó kẹ́ gbé tu ọmọ yẹn tó bẹ́ẹ̀ sì lè dẹ́rù bà tó. Èmi á kó ẹ̀mí ẹ̀. Kálukú sọ tiẹ̀. Ọ̀kẹ́ lápá, ọ̀kẹ́ ẹlẹ́sẹ̀, ọ̀bẹ ń fún àwọn èso Ọlọ́run. Gbogbo tó bá wọ̀n kan mọ̀ wí. Ohun táwa ń sọ fún wọn ni pé ìyà ń jẹ Yorùbá. Ṣùgbọ́n gbogbo táwọn wí lánàá yẹn ẹ jẹ́ ká pa ọkọ̀ ẹ mọ́jú káwọn. Ṣé àwọn bàbá náà ti rí ń sìn ín? Ohun táwọn wí wọ́n ti rí. Fúlàní ò lè mọ dẹ́rùbà wá, wọn ò lè mọ tírẹ́tì wa. Ohun tí wọ́n ń dẹ́rùbà mi nú ọkàn mi tẹ́lẹ̀, òun ló kú ìyá mi. Mo ti wá sí ìyá mi tán. Mo ti sí ìyá mi tán o. Àwọn kan lè mọ wípé ó ń jánu ni, ó ń fọ́nu ni, ó ń ṣègbè ẹlẹ́nu ni, ẹnu rẹ̀ ń wú géètì ni, torí pé wọn ò ní làákàyè. Ìlàjì ohun tó ṣẹlẹ̀ sí mi yẹn tí làtà ìbá ṣe wọ́n parẹ́nu ayé ni. Èyí ò dẹ̀ kí gbẹ̀yìn òdi ìjagun. Gbogbo eléyìí tọ́lọ́run ni. Mo ti sọ fún wọn lánàá ní church níwájú àwọn pásọ yẹn nígbà táwọn kan gbà wọn rí náà pé wọ́n wá jólè mi, mo ní wọ́n jó tà kọ́kọ́ náà. Ẹ jẹ́ wọ́n wá jólè kú, ẹ bá wọn náà bàjẹ́ kú, wọ́n lè jó. Wọn ò lè jọ́ lọ́hùn, wọn ò dẹ̀ lè jó ẹ̀mí mi lọ́dọ̀ Ọlọ́run. Àwọn kan náà lẹ̀mí mi, Ọlọ́run ló ní. Ìjọ tí ń kú Ọlọ́run lọ́mọ. So mo dúpẹ́ lọ gbogbo yín. Mo ti sìn yá mi tán, mo ló ń dẹ́rù bà mí. Torí mo bá Ọlọ́run dá májẹ̀mú mi pé Ọlọ́run gbà fún mi kí n sìn yá mi. Kí gbogbo ọmọ Yorùbá wá dúró tì mí. Káyé yẹ yá mi, ayé ti yẹ yá mi ọ̀rẹ́ tì. Ìyá ni yá mi, ẹ gbàgbé ẹ. Èèyàn ló bímọ tí ò tọ́. Kí ni Ọlọ́run wá tún rí èrò lẹ́yìn mi nígbà tí ìyá mi tó ń bá. Ó sọ fún ẹ̀gbọ́n mi, ó ní ẹ sọ fún Sunday kó gbé mi káàkiri gbogbo Ìgbòho. Ó ní padà kó dóhùn nìkan àtẹ̀yìn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ àtàbúrò rẹ̀ ẹ tẹ̀lé lẹ́yìn ẹ bá ń bẹ́ẹ̀. Àwọn oníjà ṣe fẹ́ kú ni. Ó ní mi ń kú mò ń kẹ́ ń sọ ni pé Sunday ó dé báyìí àwọn lámì. Ó ní ṣùgbọ́n mo ẹ sáfara balẹ̀ gbọ́ mi. Àǹtí mi ló ń tọ́ sọ kẹ́yìn fóun nìyẹn. Mo fi sọ gbọ́dọ̀ ẹ lọ gbèsè mọ́tò àti tó ń fẹ́ pé kán símọ́ mi jọ yẹn. Pé kí lẹ fẹ́ mọ wéṣẹ̀ lẹ́ mọ́ dá mọ́ mi láàmú ẹ jẹ́ kẹ́mi rẹ̀ lọ sùn. Kí bọ̀dọ̀ ara rẹ̀ èmi ti lọ ẹ jẹ́ ká ara rẹ̀ lọ sùn kọ́kàn rẹ̀ lè balẹ̀. Wọ́n á ní mọ̀mọ́ mi sọ pé ẹ sọ fún Sunday o tóun bá ti kú kó gbé òun káàkiri Ìgbòho. Inú ilé mi bí lẹ́ẹ̀kẹ́ ṣe sí. Bọ̀ ń sọ fún rẹ̀ kó tó kú pé ẹni kó gbé òkú òun káàkiri Ìgbòho kọ́ dẹ̀ sùn sínú ilé bàbá rẹ̀. Ọlọ́run dẹ̀ wà ó fi pọ́n mi lé. Ó fi gbogbo ọba àtàwọn àgbààgbà Yorùbá pọ́n mi lé. Ọlọ́run níjọ́ bá fẹ́ ní kò ní bàjẹ́ fún ọmọ Yorùbá kan. Ó lè mọ ìyá àwọn yẹn. Bọ̀ mo mọ̀ yí pé ó yí Ọlọ́run tó ní mi. Yí pé àwọn bàbá mi kan bẹ tí wọ́n ní bíjọba bá láwọn ò fún ẹ ní amnesty. Àwọn tọrọ amnesty fún ní ọ̀dọ̀ àwọn àgbààgbà Yorùbá. Ìjọba ò fún mi ní amnesty o. Orí igbá mo dúró sí o, mo mọ̀ o. Bẹ́ẹ̀ máa ń tàn mí mi ní tanra mi. Wọ́n mọ̀ pé ìjọba ò sí pẹ̀lú mi. Ọlọ́run dẹ̀ rí mi kò sí pẹ̀lú mi. Wọ́n dẹ̀ sọ mi. Ṣùgbọ́n wọn ò lè ọba tí ń sọ Olódùmarè orí ẹ̀mí mi Olódùmarè ló ní. Ohun tí ń dẹ́rù bà mí, òun ló kú ìyá mi. Tí wọ́n bá fẹ́ pa mí sìn, wọ́n free. Ṣùgbọ́n kí n tó kú. Wọ́n mọ̀ pọ́nlọ̀ ló dá mi sọ̀rọ̀. Wọ́n á sọ pé ọmọ Yorùbá mo bẹ̀yìn. Ẹ mọ̀jà fàjẹ̀gbọ̀n. Ẹ mọ̀jà dàgbòrò. Wọ́n mọ̀ pé nífẹ̀ẹ́ mi gan. Èmi mọ̀ àwọn ẹlẹ́mọ̀ pé ń tàn mí. Èmi ò tẹ́ ẹ̀ tàn mí. Tẹ́ bá ń tàn mí, wọ́n á mọ̀ fúnra mi kẹ́ ń tàn mí. Bẹ́ẹ̀ sì ń tàn mí, kò ní túmọ̀. Ohun tí mo ń sọ fún yín yẹn lórí ọ̀rọ̀ Yorùbá sẹ̀ yóò padà yẹ everybody. Torí pé tá a bá tètè gbára wa ó tó late. Tí n bá lọ tẹ́tù wọn sọ ọbẹ̀ tàkájọ dìde. Àsìkò wa lélẹ̀ gbogbo bí tí gbogbo ilẹ̀ Yorùbá bá pátápátá ká fi security tv fúnra wa. A ní àti dóde ẹnì kankan, a dẹ̀ ní àti dóde ìjọba. Kí ni mo sọ fún yín? A gbọ́dọ̀ dóde ìjọba. Tá a bá nìkan ṣe, a nídìí àti dóde ìjọba. A dẹ̀ nídìí àti dóde ẹnì kankan.
ká fọwọ́sowọ́pọ̀ ká wọnú orí ilẹ̀ wa gbogbo ibi tó kọ́ bá ká lè because tí àwọn bàbá ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́bùṣe àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó ònú ìṣẹ́ ti bùṣe ókè náà ó jẹ́ wọlá nílẹ̀ Yorùbá ń sìn sálè lódò àlè lọ wọ́n wá ń pa àwọn bàbá wa lẹ́kìtì wọ́n láwọn kó sọ́jà wa bẹ́ẹ̀ àwọn sọ́jà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ tó ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó ní kàn wọnú oko yẹn lọ tí wọ́n ti ń ṣe ohun tó wù wọ́n á kó wọn sínú sọ́jà olóòfin wọn á kó wọn sínú sọ́jà kó wọn sínú gbogbo ẹ̀ àwọn náà ni wọ́n kó wá sékìtì nídìí wọn àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a ti ṣètò yẹ ká ṣe Fúlàní ó kó lórí ilẹ̀ wa ara yìí da oko wa bàbá ti wá lé wọn kó ònà oko wa tán táwọn ará yìí dàkó ẹ̀ á wá sọ pé next step kí ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé táwọn afẹ́ bá ti wà ń bẹ̀ á tún wá sọ pé ó kìkì lọ́kàn òdodo ọ̀rọ̀ òkú ìyá mi ní ọ̀ndẹ́rù bà mí àti ṣe mo ti wá dé padà ó dé padà Ọlọ́run ọba tó ní ilé lè mọ sọ oríṣiríṣi àwọn kan lè mọ sọ pé fọ́mátì olóṣèlú ni kó iṣẹ́ fọlọ́ṣèlú tó kó wọn ní làákàyè ọ̀dẹ̀ yé wọn èèyàn mọ iṣẹ́ fọlọ́ṣèlú olóṣèlú ọmọ wẹ́mi ẹ̀ ẹ̀rọ olóṣèlú bá ń ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ fọlọ́ṣèlú àwọn tó ń ṣiṣẹ́ fọlọ́ṣèlú wọ́n pààyàn kò sí tí ó ṣe wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀ daràn bọ̀ tí Sunday bá gbá èlé tí ń sìn wọ́n sáré fún wàhálà pé ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè. tọ́ a kí yín o a kí gbogbo ojú tó ń wò wá jákèjádò orílẹ̀-èdè àgbáyé ìní on the 24 2024 ọjọ́ sátọdé òní là ń ṣe ayẹyẹ òkú màmá olóyè Sunday Igboho Òòṣà májàsọ́lá owó baba dámì bá a bá láàárẹ̀ rìn àjànàkú kọjá mo rí nǹkan fìrí Igboho Òòṣà Igboho Òòṣà Igboho Òòṣà akọni ilẹ̀ Yorùbá káàfàtà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò orílẹ̀-èdè àgbáyé la kí yín káàbọ̀ sí ibi ayẹyẹ òkú màmá olóyè Sunday Igboho adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ pẹ́ òkun fídíò tá a máa fi hàn yín báyìí òun ni bí wọ́n ṣe ṣe ayẹyẹ òkú ìyá olóyè Sunday Igboho nílùú Ìbàdàn ní Sablak Hotel nílùú Ìbàdàn tẹ́ ẹ bá ń bọ̀ látèkó tẹ́ ẹ bá ti dé tógèètì Èkó ẹ wọ mọ́tò tó ń lọ sí Ìwó Road ẹ sọ fún onímọ́tò wípé ẹ fẹ́ bọ́lẹ̀ ní Sablak Hotel ọ̀nà bẹ̀ ni hòtẹ́ẹ̀lì tá a ti ń ṣe ayẹyẹ òkú ìyá olóyè Sunday Igboho lónìí a kí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ láti òkè òkun àtẹ̀yin tẹ́ ti dé ẹ káàbọ̀ o ilé tẹ́ fi sínà ẹ̀rọ tẹ́ fi sílẹ̀ ẹ dé bá a láyọ̀ àti àlàáfíà ojú òní tìyín ẹ lọ rí ẹ bọ̀ rí gbégbé yìí kú sóko lágbára Ọlọ́run ọba láwùrábí bẹ́ẹ̀ ṣe fi lé sílẹ̀ ayọ̀ àtàlàáfíà lẹ́ẹ̀bà ilé yín o ẹ farabalẹ̀ ẹ máa bá wa wo fídíò yìí bí ayẹyẹ náà ṣe lọ ẹ ṣé o ó dìgbà.